Adékúnlé Abọ́ládé Dodo Ede. Bàbá ìfẹ́ ọkọ ìyá ìfẹ́. Bàbá Mojírádé bàbá Àdùnní. Òní lọ́jọ́ ìbí Dodo Ede. Mr. Valentine. Gbogbo èèyàn àgbáyé pátá. Ẹ bá mi celebrate ọmọ ọlọ́jọ́ bí òní. Ọmọ Aláàjì Abọ́ládé tó dolóògbé ń jọ́ sí. Mr. Hànà. Ọmọ wọn lé Abọ́ládé nìkirè. Òní lọ́jọ́ bí ọkọ Àríkẹ́ ọkọ Àyìnkẹ́. Sọ̀rọ̀sọ̀rọ̀ tí kì í bá wọn sọ̀sọ̀kúsọ. Ọ̀gá àgbà nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́. Ọ̀jẹ̀mí nínú àwọn eléré orí ìtàgé ńlẹ̀ yìí. Dodo Ede ní sọjọ́ ìbí la fi ń bá a ṣe. Bẹ́ẹ̀ ṣe ń sọjọ́ ìbí yín lónìí. Ọlọ́mọ ṣẹlẹ̀ yìí lọ́kàn tó kù láyé fún yín. Ọmọ yín ò ní kú, ìyàwó ò ní kú, ẹ̀yin náà ò ní kú lójijì. Dodo Ede ní sọjọ́ ìbí àti ń bá a ṣe o. Mr. Valentine, happy birthday. Congratulations, sir. Gbogbo ntọ́kàn yín kọ̀, ọ̀yá Olúwa bá yín kọ̀. Dáadáa tẹ́ ẹ fẹ́ k'Olúwa bá yín fẹ́. Happy birthday, Mr. Dodo Ede. Mr. Valentine, ọmọ ewu ni ìrìn ọmọ adálẹ̀ gbèrò, ọmọ ewu filẹ̀ mi fọ̀nà mi, ọmọ ewu ti fi àjálẹ̀ ìkiri hàn yín. Ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀nà èjìgbò kẹ̀kọ́ olókùn kò sí. Ọmọ sákúnmáwó. Happy birthday. Dodo Ede ní sọjọ́ ìbí ọ̀yá máa jíjó. Congratulations and happy birthday from all of us at Kariaye Radio TV. Ẹ kú oríire o, congratulations once again. Happy birthday, Dodo Ede.